Ìyábọ̀ Ọbásanjọ́ ó ti kúrò nínú ẹgbẹ́ APC. Kí lohun tó ṣẹlẹ̀? Ní ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2026 ní ìròyìn gbé jáde wípé Ìyábọ̀ Ọbásanjọ́ wípé ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ APC tí gbogbo àwọn ènìyàn tó sì ń lanu hàhàhà wípé kí ni nǹkan tí ó lọ ṣe ń bẹ̀. Gbogbo àwọn èèyàn ti mọ̀ pé nǹkan tí ó dà wọ́n pọ̀ náà ló máa tú wọn ká. Ìyábọ̀ Ọbásanjọ́ ó kọ̀wé láti fi ẹgbẹ́ náà sílẹ̀ láàrin oṣù mẹ́fà péré tí ó darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. Kí ni ohun tí ó ṣẹlẹ̀? Gbogbo wa la mọ̀ wípé bàbá Ọbásanjọ́, ìyẹn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí, wípé kò fi taratara gba ti Bọ́lá Ahmed Tinubu, ìyẹn president Nàìjíríà tó wà níbẹ̀ báyìí. Nígbà yẹn tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sọ wípé kí ẹnikẹ́ni kó má dìbò fún Tinubu, wípé kò lè ṣe Nàìjíríà dáadáa, wípé Obi ni òun fọwọ́ sí, tí ó sì wá àwọn èèyàn jọ láti lè sọ́pọ̀tì Peter Obi kí ó lè wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Láti ìgbà náà ni àárín Bọ́lá Ahmed Tinubu àti president Nàìjíríà tẹ́lẹ̀ rí, ìyẹn Ọbásanjọ́, àárín wọn ti gún régé mọ́ débi wípé tó bá ríra wọn ní òde jíjẹ múmu, tí ó jẹ́ pé wọ́n ń ṣe àríyá níbẹ̀, tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá fẹ́ kí Ọbásanjọ́, ó kàn máa kí i. Tó bá dẹ̀ ti kí i, gbogbo àwọn ènìyàn ló máa ń rẹ́rìn-ín pé kíkí yẹn kò dínú ẹ̀. Láti ìgbà yẹn àárín wọn ò gún régé mọ́. Ìyábọ̀ Ọbásanjọ́ ó wá lọ sínú ẹgbẹ́ APC, kò tíì lo oṣù kan tó ti ń sọ wípé òun náà fẹ́ dìde ju ipò gómìnà. Ibo náà ti ń ṣe irú ẹ̀? Ó wọ ibì kan, o ò tí ì lo oṣù kìíní, o ò tí ì lo oṣù kejì, o ò tí ì mọ bó ṣe ń ṣe ń bẹ̀. Kò wá ní pé o fẹ́ díje fún gómìnà. Gbogbo wọn máa fẹ́ ṣe yẹ̀yẹ́ ni pé ṣé léyìí ṣé o mọ nǹkan tó ń ṣe? Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ó wá sọ wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ wọn ò fi wọn òun, wípé níṣe ni wọ́n ń yọ òun sẹ́yìn, òun ò mọ bó ṣe ń lọ nínú ẹgbẹ́ APC. Ìdí nìyẹn tí ó fi inú ẹgbẹ́ APC sílẹ̀.